arábìnrin kan pè mí lọ́jọ́ mẹ́ta yìí ẹ̀lú ọba Solomoni báwo ló ṣe sọ́nà kí wúmà yìí kí ló sọ pé ó ṣẹlẹ̀ bóyá sọ pé òun láwọn aláka náà ó ní kíní kan ṣẹlẹ̀ ó ní kíní yẹn ṣẹlẹ̀ sí òun ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí dá mọ́mì òun bí olóòdẹ ti gbàdúrà mo wá sọ pé kó lọ pe babaláwo mo wá fún ní nọ́mbà àwọn babaláwo ìjọba olúwàbí kó pé kó pé ó ní no I'm a Christian. Woman yìí àrà fẹ́ pa ẹ́ ni pásítọ̀ ẹ tó sọ fún ẹ wípé kó má ṣe kíní yẹn ó sọ ògùn ju màdàmàdà wo jẹ bọ́tọ̀ pásítọ̀ wo rò wípé ojú lásán ni pásítọ̀ ẹ máa fi sọ fún ẹ wípé ẹná 1000 sókè tí gbogbo ẹ máa wò náà ni má yẹ ohun burúkú ni wọn ò bí yín kú ẹ máa ná sókè tí ò bá wà lọ́wọ́ ẹ wá yà wọ́n máa tún ṣiṣẹ́ fún yẹn lọ́tọ̀ ni wọ́n máa ń lọ ṣiṣẹ́ yẹn lọ́tọ̀ ni tí bá ti sọ wọ́n máa ṣe ni tí bá ṣe ń wí báyìí káṣẹ máa gùn bẹ́ẹ̀ ni kí ló ń ṣe yín ìyá yìí gbogbo prínsì tí mo ṣe lórí íńtánẹ́ẹ̀tì láti yọ gbọ́ ẹ sì yára dìrìn kírísítẹ̀nì jésù gan sóògùn mọ́ jésù fúnra ẹ sóògùn ju màdàmàdà wọn kà bíbélì fún ẹ ìyá nígbà tí ìyá afọ́jú kan lọ John chapter 9 verse 9 ó ní nígbà tí jésù sì ń kọjá lọ rí afọ́jú kan tó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá àwọn ọmọlẹ́yìn wá bèrè lọ́wọ́ jésù wípé olùkọ́ni kí ló dé tá fi bí arákùnrin ní afọ́jú ṣé ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ ní àbí tìyá ẹ̀ jésù wá dá wọn lóhùn pé kì í ṣẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ kì í ṣe tìyá ẹ̀ o torí pé ká lè fi iṣẹ́ ọlọ́run hàn lára ẹ̀ iṣẹ́ ọlọ́run wo bíbélì sọ fún wa wípé jésù wá tutọ́ sílẹ̀ àṣẹ ló tu sílẹ̀ yẹn o kábíyèsí Elédùmarè nígbà tó tutọ́ yẹn sílẹ̀ tán bíbélì sọ pé ó fi po iyẹ̀pẹ̀ ó fi po amọ̀ ó fi lẹ ojú afọ́jú ó ní kó lọ wẹ̀ ní adágún Sílóámù ó lọ owó ẹ̀ ó ríran iṣẹ́ wo ló ṣe níbẹ̀ yẹn sí iṣẹ́ pásítọ̀ ló ṣe níbẹ̀ yẹn kí ló ti Jésù gbàdúrà fáfọ́jú ìyá yìí wàá kú dànù wàá kú tó ẹ àwọn didirin people I'm a Christian kọ́ krastonini ni ibi tó yẹ kó ti lo oògùn tó bá lo oògùn ikú pa